a nígbà. Wọ́n wá yọ àwọn nǹkan kan kúrò nínú àwọn ìwé yìí. Kí ni nǹkan tó kọ́kọ́ yọ? Ṣé ẹ mọ̀ pé ní Jewish tradition, even in the King James Bible tá n kà lénìí, ó sì wà níbẹ̀ ni wípé obìnrin tó bá kọ́ bí ọmọ ọkùnrin, pé kán tó gbé ọmọ ọkùnrin yẹn wọnú temple, wọ́n máa kọ́kọ́ pa ẹyẹlé méjì fún ọmọ yẹn náà. Wọ́n á fi ẹyẹlé méjì, wọ́n á kọ́kọ́ fi rúbọ kó tó di pé wọ́n gbé ọmọ wọ temple. Ó wà nínú New Testament o. Tá bá lọ wo Luke chapter 2 verse 21 to 22, ó wà níbẹ̀ wípé ìgbà tó fẹ́ gbé Jésù wọ temple, wọ́n pa ẹyẹlé méjì. Now kó tó di pé wọ́n tẹ̀ ní kó ó fẹ́ gbé wọ temple, wọ́n kọ́ ṣe circumcision fún, wọ́n kọ́ dákó fún. Tó bá dẹ̀ ní wọ́n dákó according to the Jewish tradition, àwọn mohels wọ́n pè kíní yẹn circumcision yẹn wọ́n pè ní brit milah. Then àwọn tó máa ń perform brit milah wọ́n pè wọ́n ní mohel, mohel. So the act itself is called metzisape in Hebrew language, metzisape. So that metzisape yẹn gangan yẹn túmọ̀ sí wípé tó bá ti fi ọ̀bẹ tán ti fi dá okó fún ọmọkùnrin, ẹ̀jẹ̀ tó bá yọ níbẹ̀, wọ́n wá fi ẹnu, wọ́n á fi fa okó yẹn so that kán lè fa ẹ̀jẹ̀ yẹn kúrò lára okó. Now nǹkan tí mo sọ yìí wọ́n sì ń ṣe títí di èní. Even gan lamẹ́ríkà FDA wọ́n sì ń go against àwọn Jews tó sì ń ṣe kíní ẹ̀ wípé wọ́n ń kó àrùn ran ọmọ kékeré, àwọn sexually transmitted diseases, wọ́n ń kó ran ọmọ kékeré, ọmọ tí ó ti kú oṣù kan kó ti máa ní herpes, all those kind of things. It is a known fact. Everybody gan ló mọ̀ yẹn nílùú yìí lamẹ́ríkà yìí pé wọ́n sì ń ṣe títí di èní. Now ṣé nǹkan tó bójúmu ni pé kéèyàn máa gbé ẹnu sí okó? Ṣé wọ́n lè fi nǹkan nu ẹ̀jẹ̀ ni? Dandan ni kán gbẹ́nu sókò ni? Ṣé dandan ni kán gbé ẹnu sí ni? Ṣé wọ́n lè fi nǹkan nu ẹ̀jẹ̀ yẹn kúrò? But ẹnu náà máa ń gbé sí, wọ́n á fi fa ẹ̀jẹ̀ kúrò lára ẹpọ̀n ọmọdé. Now ọmọ tó bá ti ṣe irú nǹkan báyìí fún láti kékeré, wọ́n ti ba yé ẹ̀jẹ̀ láti kékeré, kò sí ló má dàgbà, ọkùnrin ló máa sátẹ̀lé kiri. Ìdí ẹ̀ lẹ́ máa fi rí tí Jésù fi sọ ní Luke 17:34 tó sọ pé ọkùnrin méjì, nígbà tó sọ̀rọ̀ nípa eschatology, ó ní ọkùnrin méjì á wà lórí bẹ́ẹ̀dì, wọ́n á mú kan lọ, wọ́n á fi kan lẹ̀. Ẹ jọ kí ni two men ń wá lórí bẹ́ẹ̀dì? Ọkùnrin méjì. Èmi gan mo ní two brothers mo ṣe wà yìí, àjọ sùn bẹ́ẹ̀dì rí láti kékeré, àjọ sùn bẹ́ẹ̀dì rí títà fi dàgbà. But Jésù wá ń sọ pé 2 men shall be in one bed, one will be taken and one will be left. I paraphrase. Kí ni 2 men ń wá ní bẹ́ẹ̀dì kan náà? Ṣé the same Jésù yìí náà kan sọ pé ọmọ kékeré kan sá kúrò lọ́dọ̀ ẹ̀ níwòwò? Ó dà pé Mark chapter 14 kan ló wà ní. Tọ́nà ọmọ kékeré kan sá kúrò lọ́dọ̀ Jésù níwòwò. Ṣé bá a ṣe wà yìí tá a bá rí ẹ̀kan tó sá kúrò lọ́dọ̀ yẹn kan níwòwò, kí ló máa wá sọ̀kan wá pàṣẹ fẹ́ nìyẹn? Ṣó ń dákó fún ni? Àbí bó ṣe ti báyé Jésù jẹ́ láti kékeré, ó ti ń wo náà kó náà pọ́ngilá? Àbí kí ló ń ṣe láàrin yẹn? Lazarus náà ti bọ́ náà, ọkùnrin kan náà wà tó fẹ́ràn ọkùnrin kan tí Jésù fẹ́ràn, tó máa ń gbé orílẹ̀ Jésù láyà. Báwo lọkùnrin ṣe máa gbé orílẹ̀ mi láyà tí Jésù bá kí ń pọ́ngilá? So nǹkan tó fẹ́ ká máa bẹ̀rẹ̀ sí ní push. Ṣé mọ̀ pé Lazarus ni ó wọṣọ pépélé tó sá kúrò lọ́dọ̀ Jésù nígbà tí ó fẹ́ mu? Lazarus ni o. Ok, Lazarus ni. Ẹ mọ̀ mi kí n fi bẹ́ẹ̀ ka Bible yẹn mọ́, ó dà pé book of Mark náà ló wà. No, ìwé kan wà tí ọmọ Fẹlá Kútì tó kà, ibẹ̀ láti mọ̀ pé Lazarus òun ló wà pẹ̀lú Jésù ní wòwò. Oh, Holy Grail, mo ti mọ̀wé yẹn. Holy Grail nìyẹn. Mo ti mọ̀wé yẹn, Holy Grail ni. Yeah, but okay, nǹkan tí mi ṣe mọ̀ pé Lazarus nítorí pé wọn kọ́ bẹ́ẹ̀ sínú Bible. Ẹ mọ̀ àwọn Christians lè argue wá ní pé Holy Grail kì í ṣe Bible, anybody can write anything. Wọn kọ́ bẹ́ẹ̀, wọ́n kò sọ pé wọ́n máa bọ̀ Lazarus ni. Exactly. But nǹkan tí mi sọ yìí nípa pé wọ́n pọ́ngi Jésù là, wọ́n gbé PS ẹnu ní kékeré. Tẹ́ bá lọ wo Mishnah, the book of Shabbat chapter 19 verse 2, tẹ́ bá kọ Shabbat 19 verse 2, tẹ́ bá fi Mishnah sẹ́yìn yẹn, ó máa gbé jáde fún yín wípé nǹkan kan wà tó ń pè ní metzisape in Hebrew language. Tó bá ti ń ṣe ìdákó fún ọmọ kékeré, wọ́n máa gbé ẹpọ̀n ọmọ kékeré yẹn, wọ́n á gbé sẹ́nu. So olùgbàlà àwọn àgùntàn wọ̀nyí, wọ́n ti gbé ẹpọ̀n ìsẹ́nu. So irú èèyàn bẹ́ẹ̀ kò sáfàní kankan tó fẹ́ ṣe fún wa láyè, àjú kó wá bà wá láyé jẹ́ lọ. So nǹkan tí mo fẹ́ ká máa push síta sáwọn àgùntàn wọ̀nyí, bí orí wọn á tiẹ̀ pé
bóyá wọ́n ti ẹ̀rí nǹkan tá à ń rí wípé kò sí nǹkan kan nínú báìbù yìí wọ́n á fi wá bà wá láyé jẹ́ ni kò sí nǹkan kan. Mo sọ mo dúró náà ẹ ṣe ẹ̀yin bàbá mi àti ìyá mi tàbá dẹ̀ rí àgùntàn kankan ní comment section tó ní Bishop Andrew irọ́ ni you are telling lies kìnìkan evidence na water bọ́ sórí internet ṣí àwọn òwe kankan rí fúnra ara wa ẹ ṣe gan. ẹ ṣeun bàbá. ẹ káàárọ̀ kò tó lé o sorry ok ẹ jẹ́ má bínú o kẹ tó gbé àwọn àgùntàn yẹn wọlé bó sáré make submission ẹ jẹ́ má bínú. ẹ kúṣẹ́ o I really appreciate you guys ẹ kúṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. I just recently joined TikTok like a couple of months ago. Mi ìmọ̀ pé àwọn èèyàn wá ti ya wèrè débí o ìgbà tí mo dé TikTok mo ṣe wá rí pé ọmọ I'm sorry but I don't think there's any hope for us anymore because I went to Nigeria last year. I was in Nigeria last year and I was just sad. Ileke everywhere. Signboard signboard churchy. Kíni kan miracle. Kíni kan gbogbo àwọn ọ̀rẹ́ mi tàjọ lọ sí school. The smart guy. My head boy in secondary school, ó ti di pastor. One of the smartest guys tàjọ lọ sí school tó ń bí àbọ̀ bọ́ yìí ó máa rí ìdàgbà pílẹ̀ ayé ẹ̀ ṣe. Pastor, Bible ló ń gbé kiri sí. So I was just sad that is done. Pé kò sí nǹkan tá a lè ṣe mọ́ pé this race, this Yoruba race, we are doomed, it's done for. I'm sorry to all of me, but I'm harsh. And then when I joined this TikTok, mo tún wá rí báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀, báwọn èèyàn ṣe ń ronú. Kí ló dé náà? Kí ló bá yí wá jẹ́ kí pọ́ìntì torí Ọlọ́run ọba? Ẹ wo orú bọ̀bọ̀ tó sọ̀rọ̀ tó dọ̀kalẹ̀ tó ń di àfáà tó sọ̀rọ̀ tó ń sè. Ṣé ẹ kì í gbóòórùn ọ̀rọ̀ tẹ́ ẹ kì í? Kí láyé wá ti bàjẹ́ báyìí? Ta ló ṣẹ̀ wá? Aláṣẹ náà kó bá tiẹ̀ mọ́lé ó dẹ̀ ń support ẹ̀ ó dẹ̀ ń defend ẹ̀. Kẹ́rí mi ò ẹ kúṣẹ́ o mo yìn ín o because nǹkan tẹ̀ ń ṣe yìí èmi ò rò bóyá anything lè wà tá a lè ṣe mọ́ èmi fi pé ó ti late but ẹ kúṣẹ́ ṣá mo yìn ín o adẹ̀wà lẹ́yìn yín mo kàn ní kí n sáré make submission ẹ̀ má bínú you can continue with the program I'm here ẹ ṣé. ẹ ṣeun bàbá mi ọ̀rọ̀ yín tẹ́ sọ Jésù ti pè é ní biblical God Nàìjíríà nìkan biblical God ti máa ń pèèyàn. wípé àwọn èèyàn mo ti bèrè rí pé kí ló tó jẹ́ pé pásítọ̀ Nàìjíríà nìkan náà ti máa ń ní biblical God ti máa ń pèèyàn. Like this guy was so smart in secondary school táwọn ògbóyà bọ̀bọ̀ ìbí ọba di engineer àbó máa pastor ó dẹ̀ ń wò báyìí pé àbọ̀ yìí ó dẹ̀ waste of talent ẹ̀ báyìí. So you go fi work gidi ṣe fún life rẹ o dey waste without talent ẹ báyìí and even in my family too my mom wọ́n tún pè mí ní láti ìdí sí àwọn ń lọ Mẹ́kà o tèmi bá ní ẹni àbáwọn tèmi bá play to this woman this is the third time you want to go to this Mecca in 2 years ṣé abẹ́rẹ́ láyé ṣe ń ṣe I don't understand kí lẹ̀ ń wá kiri náà and this same woman sọ pé máa sọ pé mọ́tò yín fún yín problem lè fowó yẹn kẹ́ fi ra mọ́tò lè fowó yẹn kẹ́ fi túnlẹ̀ ayé kẹ́ mú hàp owó yẹn kẹ́ gbéra yín lọ sí òbúdú ranch kẹ́ bá kẹ́ túnlẹ̀ ayé ṣe àbí kọ́tà owó yẹn kẹ́ lọ sí resort kan but ẹ fẹ́ lọ sí ibìkan tẹ̀sí máa tẹnu bọ̀ ṣé orí àwọn pípù yìí ti dàrú ọ̀dà sáà orí gbogbo yìí ti dàrú ni kí ló ṣe àwọn pípù yìí náà ṣé wọn lè ó máa ń dùn mí gan because I have family members in political organization sọ́tò wọn ò ní tọ́ wọ́n ní àkùnjú ọdún kẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ lẹ́sìn àdàtẹ́sẹ̀ lẹ́sìn ẹ̀sìn tó ń bá yé yín jẹ́ lọ tó ń bá gbogbo kan jẹ́ lọ tó ti bá gbogbo ilẹ̀ jẹ́ gbogbo olùṣẹ́rí ẹ̀yìn tó kò tó lọ kẹ́ẹ̀sì mi àwọn òwúrẹ́ ká máa pe àná wá bá ti ń lé Jesus lọ lọ́dún dòru àwọn ká tó máa pe in Jesus name ó ti sún èmi ò mọ I've given up on that country man I've given up on those other people ó ti give up pátápátá mi ò tiẹ̀ fẹ́ bá anybody sọ̀rọ̀ tọmọ́ ṣùgbọ́n tó ti sún mi wọ́n á ti bí wèrè ní mo ti fẹ́ fún ọ tó bá ṣe bí wèrè ní ìwọ kẹ́lú yẹn lórí ẹ̀ ti dàrú ó ti sún mi o ẹkúṣẹ́ o èmi ò ní ìdọ́tọ́ bá àwọn wèrè yìí sọmọ́ mẹ́. ẹ káàsán. ẹ káàsán bàbá ẹ ṣì ní sùúrù pure deaf
all right. Hello. Ẹ̀mí sùn bàbá ìta jọbí. Hello. Tó dẹ̀ fà ń gbọ́ yín. Okay. Mo kí gbogbo ilé o. Pètò. Quick one. Màá kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá tó sọ̀rọ̀ before bàbá tó sọ̀rọ̀ lọ. Mo kí yín o, happy new year o. Yeah, happy new year ma. Ẹ kọjá mẹ́ta. Quick one. Màá bẹ̀rẹ̀ níbi tí bàbá bí a ṣe bàbá Adéṣeun àbí bàbá Amadéleke sọ̀rọ̀ kan lẹ́kan. To give some justification sí some claims that Ọlọ́run pé kò lè pé ẹyẹ kan pé Ọlọ́run pé kò lè sí iṣẹ́ Ọlọ́run kan nìkan ló wà. I don't know, maybe I'm correct, but ọkọ tí mo dé bá wọn lẹ́nu nínú ètò ṣe lọ lọ́wọ́ nìyẹn. Ó ní Ọlọ́run pé kò lè jẹ́ ẹyẹ kan. But I'm here to láti sọ fún wọn wípé ẹyẹ kan ni Ọlọ́run based on some facts. Mo máa sọ àwọn facts máa mú kalẹ̀ ń sìn. Tàwa ní pé Ọlọ́run ẹyẹ kan. Ìgbà tí wọ́n ní conversation yẹn ṣé ẹ wà ní ìbẹ̀rẹ̀ ìjíròrò yẹn? Náà mo sọ pé mo ní pé mo dé bá wọn lẹ́nu ẹ̀. Tí wọ́n kàn sọ bẹ́ẹ̀ àbí? Tí wọ́n sọ yes, tí wọ́n sọ bẹ́ẹ̀ pé lóòótọ́ mi mọ tí wọ́n ti ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí mo dé bá wọn lẹ́nu ẹ̀ ni wípé wọ́n sọ wípé Ọlọ́run ò lè jẹ́yẹ̀ kan pé Ọlọ́run pé oríṣiríṣi kọ́ I don't know but kíkọ́ paraphrase. Ẹ má worry ẹ ṣe ní sùúrù náà. Adélékè bàbá mi mo kí yín o. Ẹ jọ ṣé ẹ máa bá wọn sọ̀rọ̀ àbí báwo àbí ká kúrò. Mo kàn fẹ́ sọ̀rọ̀ mo ṣe ń lọ sórí. Ẹ ní sùúrù náà. Ẹ̀yin kọ́ ni wọ́n bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ Pure Dev. Mo ń gbádùn wọn but nǹkan tí mo sọ pọ́lẹ̀ ń sọ yẹ o. Ṣé ẹ máa explain fún wọn náà kún tó máa. Ẹ jẹ́ ká make submission wọn so ká bá fẹ́ bá mi sọ̀rọ̀ a lè continue láti ibẹ̀ but nǹkan tí mo kàn sọ in short náà ni pé kò sẹ́ni tó ní authority láti sọ fún anybody pé Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ẹyọ kan so èmi lè sọ pé Ọlọ́run márùn ni mò ń sìn so which is nobody's problem unless tẹ́ bá ti sọ wá prove ẹ̀ pé bí Ọlọ́run bá yín sọ̀rọ̀ tó sọ fún yín pé ẹyọ kan lò so ẹ̀yin gangan personally ni o so kò yẹ pé láti inú ìwé kan o but to me so mo lè sọ pé bí Ọlọ́run márùn mẹ́ta mò ń sìn bọ́ ẹ̀ lè question me regarding that pé mo gbọ́dọ̀ gba ti yín pé ẹyọ kan lọ́lọ́run ṣe understand nǹkan tí mo sọ nìyẹn so márùn ni mo ń sìn so that should not be your problem so that's my own personal problem and mo believe pé márùn tèmi ń sìn yẹ ó lágbára jẹ ẹyọ kan tẹ̀yin sìn lọ so bí mi ṣe rí mi nǹkan tí mo sọ nìyẹn mi sọ pé tèmi ó supersede tiyín ṣe ti understand báyẹn. Ẹ ṣe Meta Truth Bishop drop Bishop o wọ́n drop fúnra wọn ni bí wọ́n ṣe make submission wọn so nobody dropped Bishop Andrew ọ̀gá gbogbo yín Meta Truth kò sẹ́ tó drop wọn so Pure Dev ẹ lè. Okay, gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ sí lóòótọ́ wọn make claim wípé Ọlọ́run márùn tí wọ́n sìn yẹn kó supersede Ọlọ́run kan tí àwa ń sìn but nonetheless ibi tí mo ní ṣùsì pẹ̀lú ni the polytheism concept tí wọ́n bring in pé Ọlọ́run wọn pé márùn now tá bá wò a rí pé Ọlọ́run tó dá gbogbo àgbáyé ò lè pé márùn with first the unity of climate cause okay tá bá wò tá bá ní pé Ọlọ́run tó dá Yorùbá Ọlọ́run kan ni Ọlọ́run tó dá China Ọlọ́run kan ni Ọlọ́run tó dá àwọn tó wà lára Netherland. Meta Truth. No, Pure Dev studio lèmi o. Ohun yín jọra náà Meta Truth ló ń sọ̀rọ̀ yìí náà. No, Pure Dev studio lèmi. Báwo ṣe twins ni yín ni? No. Ọmọ Ondo lẹ́yìn náà. Yà ọmọ Ondo yà. Ìkálẹ̀ ni àbí ìbò. Àkókò side lèmi. Ṣé ohun yẹn àkókò yẹn ṣe máa ń mú gbó kan náà ni? Kí ló rí sọ bẹ́ẹ̀ sà? Ẹ jẹ́ kí Meta Truth tó wá sókè kẹjọ sọ̀rọ̀ ẹ máa mọ nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀. Okay. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ó dà pé gbó kan náà ni gbogbo yín máa ń mu. Mo sọ fẹ́ yan ọkùnrin yẹn. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Okay, based on the unity of ultimate cause in which the universe you are created tó ṣe ń run everything ṣe ń run tá bá wo òrùn tó ń ràn sí ilẹ̀ Yorùbá náà ló ń ràn sí ilẹ̀ àwọn adúláwọ̀ ló ń ràn ní ilẹ̀ Ìgbò ló ń ràn sí ilẹ̀ Ìgbò tó yẹ pé Ọlọ́run yàtọ̀ ni a rí i pé àwọn olúkálùkù wọn máa ní concept creation tí wọn máa ní òní signification of climatic cause so àtàbá wo a rí i pé òrùn kan òjò kan the style of òjò kan the style of òrùn kan náà ló ń ràn ọ̀tún yẹn túmọ̀ sí pé ẹnìkan ló gbé concept yẹn kalẹ̀ tá bá tún wo infinite being cannot be multiple a ò lè ní infinite being
tí ó pọ̀ lóríṣiríṣi is impossible. Tí àwọn ará Chinese bá wà pé Ọlọ́run tó create wọn ó yàtọ̀ sí Ọlọ́run tó create àwọn Yorùbá, Ọlọ́run tó create àwọn gbà kan àwọn kan, tá a bá wò bẹ́ẹ̀ a rí i pé àwọn kọ̀ọ̀kan wọ́n máa conflict of interest, conflict of creation máa wà because pé ìkọ́ tá a jọ ń enjoy together kò ní lọ bó ṣe kó ṣe lọ. A máa ní different conflict láàrin oorun títí oorun àwọn ilẹ̀ Yorùbá lè interfere pẹ̀lú oorun tàwọn China, oríṣiríṣi bẹ́ẹ̀ máa wà. Now tá a bá wò a tún rí i pé another point tí mo tún mú wá náà ni pé a máa sọ nípa cosmological evidence, as in a rí i pé timeless, because of timeless, spaceless and all those stuff, non-material stuff. A rí i pé gbogbo àwọn kinní wọ̀nyẹn ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé Ọlọ́run ò lè pín igba. The concept of polytheism tó ń mú wá yẹn a rí i pé kò match up pẹ̀lú creation story at all, kò match up pẹ̀lú àwọn nǹkan tá à ń fojú rí tó jẹ́ nature. Now at the same time too tá a bá tún wo the series of principle a máa rí tẹ́ bá ní àkókò ẹ lè kà nípa Occam's razor, in fact wọ́n ní kan tó pè ní causal principle. Ìkọ̀kan ló máa ń bẹ̀rẹ̀ kankan, multiple things ò lè start nǹkan. Causal effect, A produce B, B produce C. A rí i pé a ò lè ní multiple cause. So causal effect ó jẹ́ kó dé mọ̀ fún wa pé okay ìkan ẹ̀kan ló bẹ̀rẹ̀ ó ṣáájú nǹkan. So pẹ̀lú àwọn nǹkan tí mo mú kalẹ̀ yìí a rí i pé ó sọ wípé a ò lè igba Ọlọ́run kò lè create the entire universe táwọn wò yìí, it's not possible. Now kí wá jump lórí ìkan tí Bishop máa ti jump lórí nǹkan tẹ́ sọ kalẹ̀ kó ṣe ní kìsìn. ẹ lè jump ẹjọ ẹ má bínú ní kọ́ ẹjọ okay. Ẹ sì ní sùúrù jàre. Ṣé ẹ ti ṣetán lórí ti Adeleke ancestors? Ẹ jẹ́ kí Adeleke reply wọn, ẹ má worry. Ó yá. Advocate àwọn ilé kọ́kọ́ lọ èmi náà sì máa lọ lórí wọn sọ̀rọ̀ àti pé wọ́n náà tẹ́lẹ̀ ìyáwó ẹ lọ. ẹ ṣeun sharing concept biblical the supreme being tá a pè ní creator. Mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ní ṣókí ni ẹ má sọ story baba Pure Dave, you as a person kalẹ̀ yín gbà pé ó dá ayé àtọ̀run. Ẹni tí mo gbà pé ó dá ayé àtọ̀run ni ẹni tó ti wà ṣáájú ayé àtọ̀run náà, tí a mọ̀ sí Olódùmarè ní ilẹ̀ Yorùbá, tí a mọ̀ sí Chineke ní ilẹ̀ Ìgbò, tí a mọ̀ sí Yahweh ní ilẹ̀ àwọn Hébérù ní àwọn ilẹ̀ Israeli, tí a tún mọ̀ sí tá a mọ̀ sí Allah ní Arab. No, ní ti Allah yẹn mi ò ẹ̀rí pẹ̀lú àwọn research mi ti ṣe, mi ò gbà pé Allah ni ó túmọ̀ sí supreme God wọn níbẹ̀ yẹn. Ẹ má interject ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kẹ́nìkan handle ẹ̀. Tó ẹ pàṣẹ sọ ló ń sọ̀rọ̀, ẹ má bínú ancestor ẹni tùrù. Tó ẹ pàṣẹ sọ ló ń sọ̀rọ̀, regardless ẹni tó bá jọ sọ̀rọ̀ tó bá sọ ẹ má dá sí. If she has the reason for asking the question, let her finish. Tẹ́ bá ti finish ẹ̀yin náà máa wọlé. Tẹ́yin tó bá sáré tẹ́yin kan bá ń sọ̀rọ̀, tẹ́yin náà bá sọ pé ẹ̀yin náà fẹ́ sọ̀rọ̀, everything will be rowdy and I didn't learn anything from both of them. Mo bẹ̀ gbogbo lé ní ẹjọ́, èmi gan mo ìwà yìí ohun mi kì í sọ̀rọ̀, but mo ní láti because ẹni tó ń tò ó ní bó ṣe tò already. Bàbá Adéṣe ó ní bó ṣe tò, so I need to respect that. Ẹjọ́ mo bẹ̀ ancestor ẹgbọ́n sókè kẹ́ni ọkọ máa interject wọn títí Bàbá Adéṣe máa fẹ́ fẹ́ nìyẹn láyè. Ẹ má bínú ẹ má bínú ẹ ṣeun àkàrà ọgbọ́n ẹ wish me happy new year, so mo ń bínú. Ẹ̀yin send kí lẹ́yìn send sí mi fún new year. Okay. Ṣé ti rí pé mo ti mú yín bẹ̀ yẹn. Èèyàn burúkú ni èèyàn burúkú. Happy new year mú kí yín yà mí. Ẹ ṣeun. Yes. Baba Pure Dave ẹ rí ibi tí mo fẹ́ kẹ́ hormones ẹ jẹ́ ká wà honest pẹ̀lú ara wa. Ibi tí ẹ ti ṣàbòsí leléyìí o, torí àbòsí lẹ ṣe. Ẹ sọ wípé ẹ gbà wípé èèyàn kan wà tó dá gbogbo wa. Ẹ sọ wípé àwọn Yorùbá ń pè lólódùmarè, àwọn Ìgbò ń pè ní Ubangiji Chukwu Okike, Hausa ń pè ní Ubangiji. Ní Africa, in short, ẹ jẹ́ kí n gbé báyìí, in African country or continent, we believe in one supreme being. We believe in one higher force. We are àṣeyàn. Nobody have ever seen this force. I prefer call that I don't know. Mi fẹ́ pé him torí mo mọ̀ pé kì í ṣe he gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wa. Kì í ṣe he gẹ́gẹ́ bí Bible ṣe describe ẹ̀.
ọkùnrin nìyẹn but èmi as a woman as a person mi opinion mi ni mi ò force lórí yín the creator of heaven and the earth is not a man neither is a woman. Now our Africa I believe nínú supreme being kan bí mo ṣe bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn àdá àgbà àbí mo wá rí ní rí wípé this supreme being kò sẹ́nibọ̀dì tó rí but ó send àwọn kan wá kóníkálùkù lọ tẹ̀dó síbi tó bá wù ú àwọn tí wọ́n tẹ̀dó yẹn la sọ di God. When we are talking about God, we are not talking about supreme being. God means deity. God has a shrine. God always have a shrine. So the creator of heaven and the earth, that higher force, that supreme being, does not have a shrine. So whatever has a shrine is not the creator of heaven and the earth. Put it down to the people. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi ní wákàtí yìí. Gbogbo nǹkan tó bá ti ní shrine tó ní ojú ibi tó ń bọ̀ tó sọ wípé ojú báyìí. Anything tó bá ti ń gbé nǹkan fún tó dẹ̀ ń gbà á. That deity is never a creator of heaven and the earth. Gbogbo nǹkan tó bá ti ní èèwọ̀ pé kíní yìí ẹ má mú dọ́dọ̀ mi ò fẹ́ èèwọ̀ ni kò kì í ṣe heaven kò kì í ṣe creator of heaven and the earth. 2026 ọ̀rọ̀ tí mo mú sẹ́nu lélẹ̀ títí tó fi máa parí ntẹ́ máa gbọ́ lẹ́nu mi nìyẹn. Whatever has shrine, whatever tó bá ti ń bu epo sí, tó ń bu ẹ̀jẹ̀ sí, tí wọ́n tó ń béèrè wípé kán pa ewúrẹ́ fún òun kò kì í ṣe creator of heaven and the earth. Is a God. That person is a God, is a deity. The supreme being has never spoken to anybody. That higher force has never requested for any food. Ìwọ tó bá jẹ́ ọmọ Ìgbò ní bíbáyìí, has Chukwu Okike ever asked you to buy ram or cow or goat for Chukwu Okike? Please put it down. Bá mi kọ sí comment section. As Hausama, ṣé Ubangiji ti béèrè pé òun fẹ́ jẹbọ lọ́wọ́ yín rí? As a Yoruba person, ṣé Olódùmarè ti contact ẹ rí pé kó lọ rúbọ kó lọ mú àgùntàn bọ̀lọ̀jọ̀ rúbọ fún òun rí? Allah béèrè ẹbọ. Yahweh ó béèrè ẹbọ. Shiva ó béèrè ẹbọ. Shinto ó béèrè ẹbọ. Ra ó béèrè ẹbọ. Kí lorúkọ ẹ̀? Krishna ó béèrè ẹbọ. All these gods tí mo pè kalẹ̀ yìí, they are the one táwọn believe pé àwọn ni Olódùmarè, that supreme being send to come and dominate, to come and create, to come and have the first person to kọ́kọ́ tẹ ilẹ̀ wọn dó. So they are gods. So whatever has shrine. Now, ẹ wá wo bí tí bàbá yìí, despite the fact pé wọ́n ṣe research, ẹ wá wo bí tó ti ṣàbòsí o. Ẹ wá wo bí tó ti ṣàbòsí o. With all his fact, he did not know, he has never read pé Yahweh is a Canaanite deity, a god of war, a god of storm, and a god of war, god of storm. He has never done his research to that level to know. Even the Bible said, Ológun ni Olúwa. Ṣé Olódùmarè ló lógun? Ta ló Olódùmarè ló bá jagun? Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká ṣe làákàyè 2026. Ta ni Olódùmarè ló bá jagun tó fi máa sọ wípé ológun? Bíbélì sọ wípé the God is a God of war. And from my own research, and I saw that truly, Yahweh is a God of war. Is a God of war and a God of weather. Now, he said, òun believe wípé Ubangiji, Chukwu Okike, Olódùmarè and Yahweh, òun believe pé creator ni wọ́n, ṣùgbọ́n kò believe nínú Allah. Àbòsí nìyẹn o. Tẹ́ bá pè ní Arabian man lẹ́ni, tẹ́ bá béèrè pé ta ló dá, á sọ wípé Allah ló dá òun. Tẹ́ bá pè ní Jew man lẹ́ni pé ta ló dá, á sọ wípé Yahweh. Tẹ́ bá pè India lẹ́ni Pangu, ṣé Pangu lórúkọ creator wọn, supreme being wọn, Pangu. Tẹ́ bá pè Japan lẹ́ni, á sọ fún yín pé Shinto. Tẹ́ bá pè àwọn Kemen, wọ́n á sọ fún yín pé Ra. Now,
This is where you will know that these people are not saying the truth. For you to remove Allah, let us assume you had Allah, I will have said, okay, you are still trying to attach your own belief. This 2023 you are still trying to tell us, Yahweh, the biblical God, is creator of heaven and the earth. Because if you can say Allah is creator, because any Arabians believe Allah, even the Christian ones among them said Allah is creator one. So you are now saying with your research, what research have you done? That you do not know that Yahweh is also a deity, he's also an idol, he has shrine. See, let us stop fighting for the creator. Ododo ní 2026. Ó dàbí pé torí pé ẹni yìí jábúrò mi. Àbúrò mi yẹn wá wùwà tí ò dáa. Mo dẹ̀ mọ̀ pé wà tí ò dáa. Mo bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní wákàtí. Ẹ má jẹ́ ká ṣe àbòsí mọ́ tá bá fẹ́ kí society wa kó dáa. Ẹni tó bá ṣẹ̀ kò sí bẹ́ni yẹn ṣe lè close mọ́ ẹ tó. Kódà kẹjọ máa fi abọ́ kan jẹun. Tó bá ṣe nǹkan tí ò dáa sọ fún pé ní tó ṣe ò dáa. Don't cover evil anymore. Ẹ má cover evil mọ́ nítorí pé ní close mọ́ mi. Èmi tí mo wà yìí, Baba Adeleke, àkàrà oògùn, tí bá ti kọjá àyè mi, kò sí ìbá jẹ́ Christian ni mo kọjá àyè mi sí. Ẹ sọ fún mi pé mo jẹ̀bi. Tell me pé ntẹ́mi náà ṣe yẹn ò dáa. 2026, we want a good society. A fẹ́ kí àwùjọ wa kó dáa, kó tòrò. Ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ látorí wa. Ẹ jẹ́ ká pa àbòsí tì. Baba Pure Dave, ẹ má bínú, with all respect, ẹ ṣàbòsí. Of course, you are going to talk. Of course, I'm going to shut now. You are going to talk. So, kí round up, kí gbogbo rántí mi, gbogbo nǹkan tó bá ti ń gba ẹ̀jẹ̀ lọ́wọ́ yín, gbogbo tó bá ti ń gba ewúrẹ́ lọ́wọ́ yín, gbogbo tó bá ti ní èèwọ̀, kò kí í ṣe òun ló dá ayé àti ọ̀run o. Ẹ̀yin èèyàn mi máa tútù sọ. Whatever tẹ́ bá ti sacrifice fún biblical God, ajẹbọ ni ó tiẹ̀ like àwọn ọ̀dọ́ ẹran. Anything tó bá ti sacrifice fún má jẹ́ kó yìnbọn, má jẹ́ kán bá tiẹ̀ jẹ́. Whatever tẹ́ bá ti sacrifice fún ẹni yẹn kọ́ ló dá ayé àti ọ̀run o. Is a deity. He is not the creator of heaven and the earth. Ẹ ṣeun mo dúpẹ́ gbogbo lẹ́. Thank you. Ẹ ṣé gan ma. Ohun wo tẹ́ sọ, màá láti sọ̀rọ̀ lórí ẹ̀. First thing first ni pé ẹ kò sọ̀rọ̀ wípé Ọlọ́run pé kò lè ní ojúbọ tàbí ìkan báyìí ni Ọlọ́run lè ṣe tàbí ìkan báyìí ni Ọlọ́run ṣe. Ẹ ti ridicule Ọlọ́run in the first place because pé à ń pèèyàn ní Ọlọ́run, the supreme being. That supreme being has to be independent. Ẹ̀yin kọ́ lẹ́ máa sọ pé kì í kan báyìí ló fẹ́, ìkan báyìí ni kò fẹ́. Pé ẹ kàn ń dictate fún pé ìkan báyìí ló lè ṣe, ìkan báyìí ni kò lè ṣe. Ó pèèyàn ní Almighty. He can do whatever he wish to do. Ohun tó bá wù ló lè ṣe. Tó bá wù ó lè ní ó fẹ́ gba ẹbọ. Tó bá wù ó lè ní òun lè gba ẹbọ. Tó bá wù ó lè ní pé ìkan báyìí ló fẹ́. Tó bá wù ó lè ní pé ìkan báyìí ló fẹ́. Pé ẹ kàn ń dictate fún yẹn. Ó ti kọ́kọ́ ridicule, ẹ ti rub face ẹ̀ pé okay, he is not Almighty. Now kí wá tẹ̀síwájú. Ẹ sọ pé ẹni Ọlọ́run ò lè ní ojúbọ, Ọlọ́run ò lè ṣe igbá kan, Ọlọ́run ò lè ṣàwo kan, Ọlọ́run ò lè jẹ igbá kan, Ọlọ́run ò lè. 3 minutes mo fún yín. Okay, good. Yeah. Wait, fún mi time sí òkè lè sọ̀rọ̀ because mo láti sọ most of the things láti tako nǹkan tí àwọn ọmọ mi wá sọ. Now tẹ́ bá wo ohun tí mo sọ yìí ni pé God, supreme being means highest, ultimate and unequaled. Ó mì ní pé kò lè sọ fún nìkan tó máa ṣe. Kò dẹ̀ sẹ́nìkan tó lè sọ pé ìkan báyìí ni Ọlọ́run lè ṣe, ìkan báyìí ni ò lè ṣe. Ó depend lórí tó bá ṣe relate mọ́ olúkúlùkù sí. Tí supreme being ṣe interact pẹ̀lú àwọn aláwọ̀ dúdú, ó lè yàtọ̀ sí the way tí Almighty God ṣe interact pẹ̀lú àwọn aláwọ̀ funfun. As in, God works in a diverse way and we cannot dictate for him. We can't dictate for him. Yorùbá máa ní pé àṣeyọ̀wù ni Ọlọ́run, àṣeyọ̀wù ni supreme being. A ò lè lọ fọwọ́ lálẹ̀ fún. It's impossible. A ò lè fọwọ́ lálẹ̀ fún Almighty God. Now ìyẹn lọ bẹ́ẹ̀. Now èmi sọ wípé mo ní pé nílẹ̀ Yorùbá à ń pè ní Olódùmarè, Olódù tó mú àrè. Now ó ní ìdí tí Yorùbá ṣe pè bẹ́ẹ̀ because wọ́n rí pé àdìtú ni Ọlọ́run, a ò lè tú tán. Now tá bá tó wá wo concept Olódùmarè ní aspect àwọn oníṣẹ̀ṣe. Now àwọn aspect àwọn oníṣẹ̀ṣe náà láti máa rí àwọn tó ń sọ wípé Ọlọ́run ò lójúbọ, Ọlọ́run ò ní igbá kan, Ọlọ́run ò ní àwò kan, a ò lè fún Ọlọ́run ní kan báyìí, a ò lè fún Ọlọ́run ní kan báyìí, which is wrong. Now ní títí àwọn
Israeli a rí i pé ní ìgbà tí mo ṣe research mi tí mo kà nípa Yahweh tó ṣe interact pé òun lòun ní authority, ó interact pẹ̀lú wọn pé òun lòun dá wọn, as in Almighty God has to òun láti ní total dominion, highest and ultimate. Tó bá sọ̀rọ̀ kò yẹ kí wọ́n yẹ̀ lọ́wọ́ wò. Àtàbádẹ̀ wò tí Yahweh ṣe interact pẹ̀lú tó ṣe interact ní Bíbélì, a rí i pé ó fi hàn pé òun lòun ní agbára jùlọ. Kò sẹ́ni tó lè ka ọwọ́ ẹ̀ kò, kò sẹ́ni tó lè yí ọwọ́ ẹ̀ wò nínú Bíbélì. Now tá bá wo títí wọ́n sì kọ̀ àwọn ibòmíì náà, tá bá wo títí Chineke àbí Ubangiji àwọn ibòmíì, a rí i pé àwọn náà jẹ́ kó di mọ̀ pé Ọlọ́run yìí kan náà ló ṣe kí ni o pé òun ló jẹ́ ultimate, kò sí wọn ò lè mọ̀ tán, wọn ò lè tú tán. Now ohun tí wọ́n sọ pé òkè o títí Allah pé mi ò gbàgbọ́ pé títí Allah jẹ́ pé mi believe pé Allah tí wọ́n kọ sínú Quran tó wà nínú Quran ni o, bí ó jẹ́ títí orúkọ tí wọ́n ń lò ní bí ó jẹ́ tó jẹ́ native ọ̀rọ̀ ní ìlú tiwọn, but nítorí tí wọ́n ṣe lò ó nínú Quran, ìdí tí wọ́n ní kí mi gbàgbọ́ ni pé pẹ̀lú the way tó ṣe describe ẹ̀ tó ṣe sọ̀rọ̀ ohun tó kọ nípa rẹ̀ nínú Quran, mo fi ní pé èmi ò gbàgbọ́ pé ẹni lè jẹ́ ultimate being. So that is all. Kò sí ọ̀rọ̀ àbòsí níbí yìí. Ohun tí mo mọ̀ ni pé as a God, ultimate Almighty God òun láti wà ultimate and kò dẹ̀ lè fọwọ́ lálẹ̀ fún. Ẹ ṣé, thank you. Ẹjọ́ ok bàbá Adéṣeun, ok mi ìfẹ́ sọ̀rọ̀ lórí mo rí i pé ó ní bẹ́ẹ̀ ṣe ń to kinní yẹn, kò sí problem bàbá mi. ẹ sọ̀rọ̀ ancestors. Ẹ ṣeun ẹ̀yin èèyàn fún evidence, another evidence. Bàbá Adélékè mo ní kẹ́ bá mi gbé kinní jáde, Kúlẹ̀ Aláù tí MS ṣètúnṣe lánàá yẹn, bá a ka Kúlẹ̀ Aláù yẹn kán jẹ́ ká describe bọ́n ṣe describe Yahweh. Bàbá Adélékè ṣe wà ń bẹ̀ ìjọ. mo ń gbọ́ yín, mo wà pẹ̀lú yín. Bá wa ka Kúlẹ̀ Aláù sábàbù náà sí Kúlẹ̀ Aláù yẹn kí wá mo fẹ́ gbé ẹ̀rí jáde wípé bronze ni wọ́n fi mọ Yahweh. Àwọn tó ní Yahweh gan sọ wípé kí ni wọ́n fi mọ Ọlọ́run tí nítorí pé nǹkan báyìí ni wọ́n fi mọ Ọlọ́run tiwa. Ẹjọ́ bá wa gbé Kúlẹ̀ Aláù, gbogbo lẹ má bínú, bá àkàrà ògùn ẹjọ́ ẹ má bínú. Ẹ bá wa gbé sábàbù náà sí Kúlẹ̀ Aláù kí wọ́n gbọ́ báwọn Júù tí wọ́n ní nǹkan wọn bó ṣe describe ẹ̀. Tí bàbá yẹn bá wá kà á tán, a máa wá gbé picture Yahweh síta pé ṣó bá mu, ṣé bronze wọ́n fi ṣe àbí bronze kọ́, ṣó bá mu bó ṣe describe ẹ̀ àbí kò bá mu. Ṣé rí àwọn òfin tipátipá, ṣé rí àwọn tó máa gọ̀kú. Mo fẹ́ ká mú yẹn dání, a lè rí gbogbo wọn yọ. Ṣùgbọ́n ìwọ tó bá ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ títí wa, tó rí tó dẹ̀ lọ ń ṣèwádìí, lọ sí Google lénìí, lọ béèrè pé archaeological evidence Yahweh dà. Gbé síta béèrè pé archaeological evidence Yahweh dà. Kó orí tó máa gbé bọ́ síta fún ẹ. Má jẹ́ káwọn èèyàn yìí tàn ẹ́ o. Tó bá ń sin Yahweh supreme being kan ló ń sin o, tó bá ń sin Allah supreme being kan ló ń sin o, idol ìlú onílùú ló ń bá wọn worship. Bàbá mi ẹ jẹ́ ká jọ kà kí n máa tú lédè Yorùbá kíákíá iṣẹ́. máa kà ní. Ẹ ká kí n máa tú. Okay. Akáṣe ní kíákíá kan tó gbé wa káwọn èèyàn lè. A group of a Jew people went to the prophet. Wọ́n ní àwọn lára àwọn ọmọ Júù wọ́n wá sí ọ̀dọ̀ Muhammadu. And said, Wọ́n wá sọ fún báyìí wípé, describe to us your Lord. Wọ́n ní júwe bí Ọlọ́run rẹ̀ ṣe rí, ṣàlàyé fún wa bí Yahweh ṣe rí. For he has revealed his description in the Torah. Nítorí pé ó ṣàlàyé fún wa bóun ṣe rí nínú ìwé tiwa tó wà lọ́wọ́ wa tá à ń pè ní Torah. Tell us, what is he made of? Ǹgbọ́n wọ́n ní sọ fún wa o, kí ni wọ́n fi ṣe o? And to which species does he belong? Ẹgbọ́n nínú ẹ̀yà wo ló ti wá o? Nínú àwọn ẹ̀yà oríṣiríṣi gods, ẹ̀yà wo lòun ti wá o? Is he made of gold, copper or silver? Aha! Wọ́n wá ń béèrè pé ṣé gold ni wọ́n fi ṣe ẹ̀yin èèyàn? Ṣé copper ni wọ́n fi ṣe àbí silver? Èmi máa gbé picture fún yín pé gold ni wọ́n fi ṣe, màá gbé picture Yahweh jáde fún yín lénìí tẹ́ ẹ máa rí. Jẹ̀wé lọ ìyá mi, bàbá mi. Does he eat and drink? Wọ́n ní ṣé ó máa ń jẹ ní jíjẹ àbí ṣé ó máa ń mu ní mímu? Ṣé wọ́n fi mu nǹkan mímu rúbọ sí àbí ṣé wọ́n fi nǹkan jíjẹ rúbọ sí? Jẹ̀wé lọ ìyá bàbá mi. Who did he inherit this world from, and to whom will he bequeath it? Ẹ gbọ́, wọ́n ní ta ló jogún ayé yìí lọ́wọ́ ẹ̀? Kẹ́ ẹ ti mọ̀ igan wípé ṣe mọ̀ pé El wà tó jẹ́ bàbá ẹ̀. Bàbá ẹ̀ ló kọ́kọ́ rìn tẹ́lẹ̀ EL.
ló kọ́kọ́ rè tẹ́lẹ̀ kó tó di pé Yahweh gba ìjọba lọ́wọ́ ẹ̀ ṣé ń gbọ́ kó tó di pé wọ́n forúkọ Yahweh gba ìjọba so ó jogún ayé lọ́wọ́ hell tí í ṣe bàbá ẹ̀ wọ́n ní tó bá tún wá rè tán o ta ló fẹ́ hand over fún jẹ̀wé lọ bàbá mi parí síbi bẹ̀. yóò dáa fún yín ẹ̀yin ọmọ aládé bó wù yín ẹ lo ọpọlọ yín bó wù yín ẹ jẹ́ kí irú àwọn èèyàn bíi pure day fún yín kọ́ máa fọpọlọ yín ta jòǹgbẹ́ ẹ̀yin lẹ́mọ̀ àwa ti ṣiṣẹ́ tó lódùmarè gbélé wa lọ́wọ́ ọwọ́ yín ló kù sí Yahweh idol ni màá gbé picture ẹ̀ wá fún mi màá change device mi màá gbé picture ẹ̀ wá tẹ́yin náà máa rí bí Yahweh ṣe rí ẹ ṣeun gbogbo lé. so pàtí bàbá pure dev tí wọ́n sọ̀rọ̀ ẹ máa gbọ́ ẹni pé Almighty lè take different form ó lè ṣe nǹkan tó bá wù so tá bá jẹ́ wà agree pé ó lè ṣe nǹkan tó bá ó lè take different form so why tí ò fi lè take form no Quran ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Okay, good one. Tá bá wò á rí pé ẹ béèrè pé tí Ọlọ́run bá jẹ́ Almighty báwo ni kò ṣe lè take form tó wà ní Quran. nǹkan tẹ́ ẹ sọ ni mo sọ o. ẹni sùúrù. Pure dev gẹ́gẹ́ bí ẹni sùúrù jẹ́ kí sáré sọ̀rọ̀ ẹjọ́. ẹ má wọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ńsìn Yahweh la gbé wá sílé ẹjọ́ Yahweh nìkan ẹ má lo Ọlọ́run yẹn èdè ẹlẹ́bọ ní Ọlọ́run yẹn ẹ má lo Yahweh bàbá Adeleke Yahweh ní orúkọ orúkọ tó bá wù kí n lò the concept gangan ló matter the concept ni pé supremacy Pure Dave ẹ̀yin pé mi ò dá sí wọ́n ti sọ the rules fún yín respect the rules moderator ló ń bá yín sọ̀rọ̀ and he just told you one of our ultimate rules we only have two ṣe yín regardless opinion yín concept ni o entity ni o òyìnbó ni o kò kàn wá it's a rule respect the rules wọ́n fún yín káàdì conversation ẹni conversation bó ṣe ń dùn tájọ́ ń learn so kó bá lè continue bẹ́ẹ̀ yẹn you have to respect what he says ṣe gbọ́ ẹ ṣeun. Yahweh gẹ́gẹ́ bí ẹ ti sọ tabawo kí ni ìtumọ̀ Yahweh ó túmọ̀ sí I am that I am èmi ni tí ń jẹ́ èmi ni tí ẹnikẹ́ni ò lè yẹ lọ́wọ́ wò now wọ́n sọ wípé why ṣe as long as pé Ọlọ́run ṣe ìṣèkọ tó bá wù why tó ṣe take form tó wà ní tinú Quran now tá bá wo Quran wá after Bible now ohun tí wọ́n kọ nípa Yahweh ní inú Bíbélì ṣé òun náà ṣé the same thing as pé tá bá wo àwọn ohun tó ṣe àwọn nǹkan tó sọ ṣé ó contradict because Ọlọ́run tó jẹ́ ultimate kò yẹ kó sọ̀rọ̀ tó ń takora ẹ̀ ní in fact ó bá tẹ exist in different forms at least ohun tó sọ ṣáájú kò yẹ kó tako ohun tó wá sọ nísinsìnyí now Ọlọ́run Yahweh sínú Bíbélì tá bá wá gbé wọnú Quran tó bá ń jẹ́ Allah nínú Quran ṣé Allah tó jẹ́ ní Quran yẹn ṣó yẹ kó tako èyí tó ti kọ́kọ́ farahàn nínú Bíbélì ṣáájú no Yahweh tó jẹ́ supreme being kò yẹ kí ọ̀rọ̀ rẹ̀ kó takora rẹ̀ ní different forms tó bá wà no now Quran inú mi tẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀ because pé mama wa ancestor ìgbà tí wọ́n sọ̀rọ̀ lẹ́kan tó ń gbé ìwé jáde tó ń gbóríṣiríṣi jáde. ẹ má ti bọ̀ síbi bẹ̀yẹ tí Quran yẹn la fẹ́ yanjú. àti mo ti sọ̀rọ̀ lórí ti Quran. náà ẹ wá dúró báyẹn so ní ìsìn báyìí tí ibi tá a ti ń bọ̀ náà nìyẹn ní ìsìn báyìí tí fọ́ọ̀mù Tinubu Bible ti change sí ti Quran ṣé ní ìsìn báyìí ṣá máa lè yà wọ́n pé wọ́n ṣọ̀tọ̀ọ̀tọ̀. no ẹni sùúrù Yahweh mo sọ fún yín pé mo ní pé ohun tí Yahweh tí ó sọ nínú Quran ohun tí fọ́ọ̀mù tí wọ́n claim pé Yahweh jẹ́ nínú Quran yẹn ó tako ohun tó ṣe àti ohun tó sọ ṣáájú nínú Bíbélì. nǹkan tí mo sọ náà nìyẹn mo wá ní pé ṣáà máa sọ pé àwọn méjèèjì báyìí ti yàtọ̀. definitely a máa sọ wípé a lè sọ wípé òkè ó ti yàtọ̀. so nǹkan táwọn sọ láti ẹ̀kan náà nìyẹn ń pé àwọn tí mo sọ pé Ọlọ́run ń pé ó pọ̀ ó lè jẹ́ márùn-ún ó lè jẹ́ kínní yẹn ṣe é padà agree báyìí nísìnyí pé èrò ẹ ṣe sùúrù tẹ́yìn bá ti lè agree ń pé nǹkan tó wà ní Quran nìyẹn òun náà ní Yahweh ẹ ní láti agree pé ẹ̀yin lè ti sọ pé àrà tó bá wù ló lè dá ń pọ̀ mighty ni pé wáyé tí ò ṣe lè jẹbọ so ẹni tí wáyé tí ò lè jẹbọ wáyé tí ẹ fi rẹ̀ pé kò lè bímọ so wáyé tí ẹ fi rẹ̀ pé kò lè take form tinú Quran pé kó máa pààyàn fún rẹ̀ kó dẹ̀ máa rán yàn kan lọ pa so tẹ́ bá ti lè agree ń pé ẹ máa gbọ́ tẹ́ bá agree kó lè take different form tẹ́ bá rò pé form tí yóò take nínú Quran yẹ kò go in line pẹ̀lú form tẹ́yìn rò pé ó yẹ kó take that means pé wọ́n ti yàtọ̀ wọ́n ti di nǹkan méjì àti rí ṣé ká sọ pé àti rí God méjì báyẹn tó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ṣe understand ní láti agree so kò yẹ pé ẹ̀ka máa kàn sọ pé ẹ fẹ́ justify tiyín
no Quran ti wà àwọn tó dẹ̀ ní ṣe sọ pé bó ṣe mistake jẹ́ nìyẹn so a ní láti táyà kí méjèèjì ò bá ti papọ̀ ẹ jẹ́ ká yà so ti pé méjì nìyẹn ká dẹ̀ move forward. no ẹ ti ṣe mistake ohun tí mo sọ ni pé tó ṣe pé Yahweh ti bíbélì kọ́ ni Allah tó wà ní Quran because pé ohun tí Allah ti ní Quran sọ ó tako ìkan tí Yahweh bíbélì sọ so wọn ò lè jẹ́ ìkankan náà ìkan tí mo sọ mi fún ì yín bá nìyẹn. ń jiyàn so wọ́n ti pé méjì báyìí Ọlọ́run ti di méjì báyìí ní Irọ́. apá abẹ́yẹ báyìí àbí. No Ọlọ́run mo ti sọ fún yín ní àwọn ìkan tí tó bá ní ìkànnì jẹ́ Almighty ìkan tó gbọ́dọ̀ ṣe ìkan tó lè ṣe. ìgbà ẹ̀yin kọ́lé máa sọ kó tó gbọ́dọ̀ ṣe fún wa. irọ́ no gá point mi mo ní tó bá níyàn jẹ́ Almighty a ò lè fọwọ́ lálẹ̀ fún ẹ má bínú mo ní like mistake slow of tongue ni pé a lè fọwọ́ lálẹ̀ fún but tá a bá wo tinú Quran a rí i pé wọ́n describe nǹkan tí wọ́n quantify Allah pẹ̀lú àwọn so many things. So wọ́n sọ pálá ló sọ bẹ́ẹ̀ o wọ́n sọ pálá bó ṣe sọ̀rọ̀ ẹ̀ nìyẹn. ẹni sùúrù tá a bá wo a rí i pé tá a bá wo bíbélì tá a bá gbé bíbélì yẹ̀wò dáadáa. nǹkan tá a fẹ́ fàyọ ni pé ṣé ẹ mọ̀ pé Ọlọ́run làwọn náà pè àbí. ẹni sùúrù. ẹ jẹ́ ká kọ́kọ́ yẹn nàná kìíní yẹ ṣé ẹ mọ̀ pé àtàn gbé wá fún wa Ọlọ́run ni wọ́n pè right. ṣé bẹ́ẹ̀ ni. ìgbà tí wọ́n sọ fún wa Almighty náà ni wọ́n sọ understand. ó yà wá ẹ ṣe sùúrù báyẹn so bàtà àwọn bíbélì náà dẹ̀ gbé tiwọn dé àwọn náà pé tiwọn náà ní Almighty àbí. Yes wọ́n pè ní Almighty but àwọn máa wò kó kí ni àwọn Almighty ṣe. ẹ má wọrí so Almighty ti pé méjì nílẹ̀ wá báyìí àbí. ok mo bá yín lọ. ẹ jẹ́ kájọ máa tó lọ báyẹn so ti pé méjì. ok yes. so àwọn méjì yóò dẹ̀ papọ̀ wọn jọra wọn àbí. bẹ́ẹ̀ni. so ní nǹkan tá a fẹ́ fàyọ náà ni pé wọ́n lè pọ̀ so ní ìsàlẹ̀ ti claim pé a ti kọ́kọ́ rí méjì so ẹ jẹ́ ká sì sọ ti pé méjì yẹ so a lè move forward from there. ibi tí ṣe mistake ni pé wọ́n pọ̀ yẹn. ẹ̀yin lẹ́yìn ṣe ẹ jẹ́ ká move forward ẹ jọ. ṣé wọ́n pọ̀ àbí wọ́n pọ̀ so ó ti tán so next thing baba pure def ìyẹn ti yanjú. kò tí yanjú o ẹni sọ̀rọ̀ kò tí yanjú o pé kàn pọ̀ ìyẹn ò túmọ̀ sí wípé àwọn yòókù yẹn correct kó wọ́n jẹ́ truth a lè ní fake. báwo lẹ ń ṣe máa mọ truth báwo lẹ ṣe fẹ́ sọ pé ẹ fẹ́ define èyí tó jẹ́ truth. good tá a fẹ́ define truth yẹn a máa wá wo àwọn products àwọn kan tí wọ́n gbé ṣe ìkan tí wọ́n ti kọ nípa wọn la máa wò ok ẹ ká gbé yẹ̀ wò ṣé kí ni define supremacy simple that is all kò le. bàbá mi ẹ ní láti gbẹ́ nísìnyí yẹ̀ wò táwọn Muslims náà tí wọ́n bá débi àwọn same thing náà ni wọ́n máa sọ so fact ni pé nǹkan tẹ́ pè ní Almighty yẹn ó ti di méjì ó dẹ̀ sì pọ̀ nìyẹn so a sì lè ní many more. a lè ní fake. ìyẹn ò kan wá fake ọ̀nà fake kò kan wá nǹkan tá a fẹ́ mú jáde náà ni pé wọ́n pọ̀ so ẹ jẹ́ gbàgbé yẹn kí ni next thing tẹ́ tún bá wá ẹ jọ. ẹlẹ́kejì ohun tí mo bá wá ní kan tí bíṣọ̀bù sọ lẹ́kan dó ojúgbà mi ti pé wọ́n pera wọn ní bíṣọ̀bù tó bá wà bẹ́ẹ̀ kó má bínú pẹ̀lú kan tí mo sọ yìí wọ́n sọ̀rọ̀ nípa. pure dave mo máa lárí yín mọ́ kaba in fact mo máa ju ibi tí máa tọ́lẹ̀tì ẹgbẹ́ kaba ni màá fi sàbínú kaba to be sincere. ṣé bẹ́ẹ̀ ṣe ní conversation látàárọ̀ tí a jọ ń bó ṣe ń dùn yẹn bá yẹn jọ yẹn kò dùn mọ́ ẹ̀yìn àbí on ti tẹ́pá tó attack personality ní personality. no irọ́ náà no. kí ló wá kan yìí pẹ̀lú pé wọ́n pe àwọn bishop sẹ́yìn ní jáwé tó wà òde ni wọ́n ni. ẹ má attack personality ibi tẹ́ máa ti ní problem pẹ̀lú èmi nìyẹn. so ẹ máa sọ̀rọ̀ yín lọ. kọ́ máa bínú I'm very sorry for that so based on nǹkan tí wọ́n sọ ṣáájú lẹ́ẹ̀kan wípé nípa circumcision àwọn Jews lóòótọ́ nǹkan tí wọ́n sọ̀rọ̀ nípa pé tó máa ṣe circumcision pé wọ́n máa ṣe suction by mouth tó ń ṣe kì í ṣe wípé bóyá Yahweh ló pa láṣẹ fún wọn kó máa ṣe wọ́n kàn wọ́n ṣe and in fact kan kì í ṣe gbogbo àwọn Jew ló máa ń ṣe suction by mouth àwọn kọ̀ọ̀kan ní wọn ló máa ń ṣe láti as in tí ó jẹ́ ìmọ̀ tó wà nígbà yẹn ìmọ̀ tó wà nígbà yẹn ni pé àwọn believe okay tó bá ń ṣe you have to exact prayer láti exact prayer after tó bá ti circumcise ọmọ wọn tán kó dẹ̀ láti clean up blood yẹn by exacting prayer and all that tá bá wò á rí pé ìmọ̀ tó wà lọ́dọ̀ wọn gbà yẹn náà nìyẹn
kò túmọ̀ sí wípé bóyá ó wà fún any sexual thing kankan táwọn ṣe sọ lóòótọ́ concept tí wọ́n sọ ó correct wọ́n ṣe àwọn kan ṣe ní Jew àwọn kan ṣe ní ilẹ̀ Jew tí wọ́n fi ṣe clean up oral suction tí wọ́n ṣe láti fi rí pé wọ́n exact prayer sí wound but yẹn ò túmọ̀ sí pé wọ́n ṣe fún purpose sexual thing kankan ó wà fún pé bí àwọn ṣe for a purpose táwọn ṣe sọ pé torí ẹ̀ ni wọ́n ṣe máa ń ní àwọn ọkùnrin ṣe máa ń sùn pẹ̀lú ọkùnrin pé torí ẹ̀ ló fi jẹ́ kí àwọn ọkùnrin máa ṣe ń wà pẹ̀lú wọn ara wọn in fact pé ọkùnrin àti ọkùnrin jọ ní ìbáṣepọ̀ the Judaism ẹ̀sìn wọn tako totally ó tako so ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ tí wọ́n sọ ó wà nullified ní. ok ẹ jẹ́ kí mi wá kọ́ mi bẹ́ẹ̀ yẹn based on what you say. ẹ jẹ́ kí n parí ọ̀rọ̀ mẹ́jọ. ok ẹ parí. bẹ́ẹ̀ lè nullify nǹkan tí wọ́n sọ because wọ́n ti ẹ̀ simple gan pé ẹ ó tiẹ̀ sún gan. so ẹ máa jẹ́ kí bàbá Àkàrà respond náà wọ́n ti ẹ̀ sọ. ẹ jẹ́ kí n parí ẹ̀kún àwọn bàbá Àkàrà Ògùn wọ́n step in on his behalf. ẹ ti ń conclude tẹ́lẹ̀ náà ẹ kàn lè sọ̀rọ̀ ẹ má conclude pé ẹ ti nullify àbí kankan. Okay. So tabawo a rí pé wọ́n ní kan tó ń pè ní Talmudic era medical understanding. This Talmudic era medical understanding ibẹ̀ ni concept yẹn ti wá nípa tó ṣe that is the oral suction. Tabawo a rí pé kíní kò wà fún any sexual benefit kankan. They are just doing it pé okay based on ìmọ̀ tí wọ́n ní láti fi exact prayer sí wound that is all. And tabadẹ wo ní ìmọ̀ tó wà láyé sìn yìí a rí pé àti ní medical devices tó ń ṣiṣẹ́ yẹn tó really there's no need fún any oral suction anymore suction by mouth anymore because àwọn onímọ̀ sáyẹ́nsì ti wá ló pẹ̀lú oríṣiríṣi àwọn. bàbá ẹ má wọrí a ti mọ̀ pé kò ní àwa náà kì í fa pé dákú mọ́ nílẹ̀ wa dókítà ti wá sí Jesus náà ló sí. Now the question is ṣé wọ́n mú okó Jésù àbí wọ́n mú okó Jésù? Jésù kan fẹ́ dákó Jésù ṣé wọ́n gbé okó ẹ̀ sẹ́nu àbí wọ́n gbókó ẹ̀ sẹ́nu? That is the argument. Wọ́n sọ fún yín pé ẹni sùúrù wọ́n sọ fún yín pé wọ́n fi wọ́n ṣe based on wípé wọ́n fẹ́ bára wọn sùn. The question is ṣé wọ́n mú okó Jésù àbí wọ́n mú okó Jésù? That's the question tí mi fẹ́ mọ̀. Pure dey fẹ́ dáhùn. Gẹ́gẹ́ bí béèrè tẹ́ béèrè wípé ṣé wọ́n ṣe fún Jésù. Ṣé wọ́n mú kó Jésù àbí wọ́n mú kó Jésù ni mo béèrè o. First thing ni pé nǹkan tá a mọ̀ nínú Bíbélì gẹ́gẹ́ bí èmi personally nǹkan tí mo mọ̀ nínú Bíbélì ni pé Jesus Christ was circumcised. You understand? Wọ́n dẹ̀ fi okó ẹ̀ wọ́n fi ẹnu fa ẹ̀jẹ̀ okó ẹ̀. Ẹni sùúrù now ẹni sùúrù. Gẹ́gẹ́ bí concept pé ṣé wọ́n lo suction by mouth fún màá ní no kò sí àkọsílẹ̀ rẹ̀ pé wọ́n lo suction by mouth fún mo sọ ṣáájú lẹ́ẹ̀kan mo ní pé kì í ṣe gbogbo àwọn Jew ló ń practice suction by mouth oríṣiríṣi àwọn míì tá bá wo ilẹ̀ Yorùbá ìgbà tí wọ́n fi abẹ fi ń ṣe circumcision fún àwọn ọmọ wọn. ẹ má sọ ilẹ̀ Yorùbá. ẹni sùúrù now ẹ jẹ́ kí n land now. ẹ má sọ ilẹ̀ Yorùbá no ẹ má cite example ilẹ̀ Yorùbá. ẹ má kí ni cite Yorùbá. ẹ lo àwọn Jew yẹn náà. Kò sí nǹkan tó kan lẹ̀ Yorùbá à ń gbókó sẹ́nu àti gbogbo wọn ké sẹ́nu ẹ sọ ẹ lójú ìbéèrè tí mo béèrè ni pé ṣé wọ́n gbé okó Jésù sẹ́nu. wọn ò gbé sẹ́nu kì í ṣe gbogbo wọn ló ń practice ẹ̀ ni mo sọ yìí ìkan tó wà ń bẹ̀ ni pé wọ́n circumcise ẹ̀ kò dé wọn lè tẹ̀sán. ṣé okó Jésù mi mọ̀ kí mi kò ṣé kókó Jésù ṣé wọ́n gbé sẹ́nu temple for sacrifice ẹ̀ ṣé wọ́n máa ń ṣe é bí àgbọ̀ kì í ṣe bẹ́ẹ̀. wọn ò gbé sẹ́nu mo ti dáhùn béèrè. ok but àwọn tó máa ń fi ẹyẹ lé rúbọ yẹn ṣé wọ́n máa ń gbókó sẹ́nu àbọ̀ kí ń gbókó sẹ́nu because wọ́n sì ń ṣe ń CDC àwọn Júù wọ́n ṣe ìtọ́jú ẹ̀ tó máa bí ọmọ wọ́n máa pa ẹyẹlé wọ́n á dẹ̀ gbòkó ẹ̀ wọ́n máa dà in fact gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ àwọn Amẹ́ríkà wọ́n campaign against them káwọn Júù nígbà wọ́n cause disease kí wọ́n máa ṣe kìíní yẹn mọ́ wọ́n máa pa ẹyẹlé ṣé yẹ now according to Bible ṣé wọ́n pa ẹyẹlé ní ìgbà tó ń bí Jésù because àwọn tó ń practice tradition lára àwọn Júù wọ́n máa kọ́kọ́ pa ẹyẹlé náà kán tó gbókó sẹ́nu ṣé wọ́n pa ẹyẹlé kí wọ́n tó gbókó Jésù sẹ́nu àbí wọ́n pa ẹyẹlé. mo kí ni wà is just claim ẹ kàn throw claims around. ṣé wọ́n pa ẹyẹlé yẹn in according to Bible was pigeon killed unalive. wọ́n pa ẹyẹlé kankan. wọ́n pa ẹyẹlé ìgbà tí wọ́n bí wọ́n fẹ́ gbé Jésù wọnú temple. bàbá mi wọ́n pa ẹyẹlé kankan ìkan tí wọ́n ṣe ni pé Jesus Christ. ẹyẹlé kankan ẹyẹlé méjì náà pa o ṣé kí n fún yín verse.
ẹ fún mi verse náà tẹ bá ní ẹ̀rí ẹgbẹ́ ẹmú ẹ̀rẹ́ wa ẹmú ẹ̀rẹ́ bàbá wa ẹ ṣe iṣu ọ̀hún pé wọn pẹ̀yẹ lé thou shall not lie ẹni sùúrù náà ṣé wọ́n ṣé wọ́n pẹ̀yẹ pẹ̀yẹ lé lé nígbà Jésù ẹni sùúrù náà ìkọ́ tí lọ mú wá ẹ fẹ́ lọ mú Luke 2:24 ẹ fẹ́ lọ mú wá and ìkọ́ ok tẹ́ lọ kí mú ni wá Luke 22:24 yẹn kí ló sọ nípa wọn pẹ̀yẹ lé ẹ ṣì náà kò ó sí yẹ bá wa kò ṣe sí ẹ̀yin lẹ pé kò bá sí ṣe fún ara ẹ̀rí yín ó yẹ ẹ ṣí ẹ mọ̀ pé ibi tẹ́ ń lọ nìyẹn náà ibi tẹ́ ń lọ no ẹ nìyẹn sọ pé wọn gbóko Jésù sẹ́nu mi ò bá yín argue but there's some tradition àwọn tó ń ṣe gbogbo wọn kọ́ ló ń ṣe àwọn tó ń ṣe gangan specifically kí wọ́n tó ṣe kinní yẹn wọ́n máa ń fi ẹ̀jẹ̀ ẹyẹlé rọ́pò ẹ̀jẹ̀ tí wọ́n fà kúrò yẹn wọ́n máa fi ń ṣe sacrifice